ẹni bá ń bẹnu wa tó bá bú Jésù ó dẹ̀ nígbà tó bú ànábì. Ẹ̀yin ọgbà ànábì tí àdórí ìwé yìí ti road kódà níbi tí Christianity ti wá àwọn èèyàn kó onú Christianity wọn dẹ̀ ń gba Islam wọ́n ń ta ṣọ́ọ̀ṣì fáwọn mùsùlùmí ẹlòmíì fẹ́ ra ṣọ́ọ̀ṣì ẹ̀ kó wọ́n fi ṣe léṣe rárá mùsùlùmí la fẹ́ tà fún. ó lè rí mùsùlùmí sọ pé mọ́mọ́ òdìbò fọ́ sọ pé ọlọ́run àfẹ́yìndé ìrìn náà Jésù wàá gbà wálẹ̀ owó ní olùgbàlà ayé òun ọ̀run ta ní olùgbàlà ayé òun ọ̀run Allah ó kọ́tọ́ lọ́n bá ń jẹ́ àgbé fún mọ̀mọ́ rí ọ̀sọ́wọ́ ìjọba ìtàkùn àrùn báìbù ọ̀sọ̀bọ̀ ti mọ́sánná nígbà tó dúró kan ó tún èké sí mọ́sánná ọmọ ìjẹ́ òkùnú méjèèjì. wọ́n máa tún Kùránì tẹ̀ ní wọ́n ẹ̀dìtì ẹ̀ ṣẹ́ntó tó ẹ máa ẹ̀dìtì ẹ̀ wọ́n ní gbà lọ́wọ́ ẹ̀ ó lè fi kankan ò lè yọ kankan bẹ́ẹ̀ láyà tí ìlbátìlù ìjọ ń pè ní rádaràda kò lè bá Kùránì àti wájú àtẹ̀yìn ẹ̀ kò lè bá gbogbo rádaràda lọ́ba bíbélì tí ó rújú wọ́n kà fún tí ó sọ wọ́n tó bá gbọ́gbọ̀ bá wórówóró tí mẹ́nu báìbù àtàwọn ọ̀rọ̀ tó takora kọ̀sọ́wọ́ ìjọba ìtakora nínú báìbù ọ̀sọ̀bọ̀ ti mọ́sánná nígbà tó dúró kan ó tún èké sí mọ́sánná ọmọ ìjẹ́ òkùnú méjì lọ́wọ́ àbẹ̀ ẹnu tí ó ń gbọ́gbọ̀ ẹ̀ pé báìbù ọ̀tàkù mọ́sánná kí ló fẹ́ yàwó méjì ó tún sọ̀pọ̀ ti mọ́sánná ẹwú ẹbí gọ́gbù léèrè gbogbo tó fi takò yọ́ sọ fún wọn wọ́n yóò tó tún kó ọ̀rọ̀ rẹ̀ jọ èmi lẹ́nìí lọ́sọ nípa àgbélébù Jésù ìgbà táwọn kí sẹ́lẹ̀ mọ́ ìsàlẹ̀ fún àbọ́sẹ̀ kan Jésù kan bẹ wọ́n kọ ọwọ́ ẹ̀ méjèèjì ọ̀pọ̀ báyìí ní agbárin bọ̀ ìpapọ̀ báyìí lọ fọwọ́ sí ìkẹ́sì ń bẹ bóyá wọ́n ẹsẹ̀ tuwọ́ lẹ̀ nígbàdá ẹ̀tún gbá ọ̀nà wọ́n báyìí nígbà ẹgbá Jésù ń gbìtàn wọ́n fárùn mọ̀ ń gbìtàn wọ́n sì fi ilẹ̀ ìwádìí èwo ni Jésù ṣe bẹ̀ sí máa fárùn mọ̀ tó ní orúgbọ̀n àbí ó kò ní orúgbọ̀n wọ́n mọ̀ ìyá ni ẹni tí wọ́n fi ṣe fíìmù fídíò wọ́n fi ṣe fíìmù Jésù tẹ́ ń gbé káàkiri lórí ẹjọ́ tó Ọlọ́run ó ṣe Jésù ó ṣe fíìmù lásán tó mú ni ó ẹjọ́ tó Ọlọ́run tó fọ́tò rẹ̀ ń gbé káàkiri pé Jésù rẹ̀ àwọn akẹ́dàrí dání níbo láti rí píṣọ àdàní adúgbò ọ̀dọ̀ Ọlọ́run yẹn wa àdébì yóò lò wá jí sí Ọlọ́run láyé ò lè rí mùsùlùmí sọ pé mọ́mọ́ òdìbò fọ́ sọ pé Ọlọ́run àfẹ́yìndé ìrìn náà Jésù wàá gbà wálẹ̀ owó ní olùgbàlà ayé òun ọ̀run ta ní olùgbàlà ayé òun ọ̀run Allah ó kọ́tọ́ lọ́n bá ń jẹ́ àgbé fún mọ̀mọ́ rí àgbé fún mọ̀mọ́ rí láyé àsìnígbé fún tọ́rọ wá jí sí Ọlọ́run ní bẹ́ẹ̀ náà ni Jésù ẹbí àwa a sì ń pọ́n Jésù lé àbú ẹni bá ń bẹnu wa tó bá bú Jésù ó dẹ̀ nígbà tó bú ànábì ẹ̀yin ọgbà ànábì tí àdórí ìwé yìí ti road níjà wọn mú èyí wá ìmọ̀lẹ̀ Ọlọ́run ìtàn ọ̀rọ̀ tọ́lọ́ fẹ́ báyé sọ tí ó sì kù tọ́pọ̀ nígbàtí wèé tẹ̀yìn kírísẹ̀ ń dé ọ̀rọ̀ tọ́lọ́ fẹ́ báyé sọ nǹkan tí sì ń bẹ́nu wé yọ́ pọ̀ ẹ̀yin jù náà nǹkan tí ń bẹ́nu wé yọ́ pọ̀ òfin mẹ́wàá pé náà wọ́n fún Músá tó rí àwọn mùsùlùmí nǹkan márùn-ún la ní táà máa ń kà lórí ẹ̀sìn wa ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní márùn-ún sẹ́fẹ́ márùn-ún àkọ́kọ́ a ní ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ tó pẹ̀kú òun nìkan lọ́dà sọ ẹnìkan ọba fi kankan kún ó di bẹ́ẹ̀ ó di ní tó ọba débi ọ̀rọ̀ Ọlọ́run ò lè bá kankan bẹ̀ ju Kùránì ọ̀rọ̀ Ọlọ́run sọ lọ níjọ́ tí Ọlọ́run tí àdébù Muhammad ti ń ka Kùránì fún àtọ́nù ọmọ ẹ̀kọ́ lẹ̀ ó rẹ̀ gbọ́dọ̀ kọ àdíìsì òun lẹ̀ Kùránì nìkan ní ká ẹ máa kọ ọmọ sì pé yọ wọ inú kíni ara wọn ànábì ti kú tán ó ti pẹ́ ká tó wá kó àdíìsì rẹ̀ jọ lọ́dọ̀ àwọn tó ha sórí tàbá kúrò ní alákọ̀ọ́ ti ṣe Kùránì àbọ̀ sílẹ̀ àdíṣì àdẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn àbá bọ́ọ̀bẹ̀ wọ́n tú gbogbo ẹ̀wò wọ́n ọgbà àdíṣì wà lọ́wọ́ òkúrọ́ kẹ́kẹ́ o ẹni tí ń ta ọmọ kékeré àbí ń ta ẹran pẹ̀lú gbá tí ò ṣe ń jẹ́ ń bẹ̀ àwọn tí ń gba àdíṣì tí wọ́n bá ríru ẹni bẹ́ẹ̀ tí wọ́n sì ń bọ̀ wá dọ̀ rẹ̀ wá gba àdíṣì wọ́n ti jú èkúta àdíṣì kan bẹ lọ́dọ̀ rẹ̀ kọ̀ ha wọ́n à ní gba àdíṣì ọ̀sẹ̀lẹ̀ ní o ọkàn tán ẹran ẹ̀rẹ́ iye àwọn àgbàdìsí lọ́wọ́ ẹ̀ níbi tàdísì ọ̀wọ́lẹ́dì tí ọ̀wọ́lẹ́dì tó wá rá àtọ́kàdìsì ìjọ irú mọ́mù Buhari lápẹjúwe ó tó gba àdísì kan lọ́wọ́ àfáà kan yọ́ kọ́lọ́ ẹ̀nà fílànà pé Ọlọ́run tọ́jú sọ́nà sí ń gbà á bí ọ̀rọ̀ yẹ kí ń gbà mọ́jẹ̀ rí gbà
ló jẹ́ pé òun náà ni àfáà tádìsì tó kójọ tó tún dáa jù òun lọ gá gbogbo wọn tọ́lá gbọ́dọ̀ ní ìkan ń sọ wóróworó ẹlẹ́nu wóróworó ó ń sọ wóróworó aṣíwájú ẹ̀ dákẹ́gẹ́ fúnra rẹ̀ pẹ̀lú àdìsí pẹ̀lú àlàáfíà lórí gbogbo ilé pátá tí ajá bá wọn tó bá wà ń bẹ àmọ̀lẹ́kà wọn bẹ̀ olóhùn lè gbàdí ìsìn wọn bá gbà nǹkan ta ló jẹ́ ta ń bí ọ ní òru dáyé ó lè gbọ́dọ̀ sọ nínú Kùránì pé àwọn ajá tẹ bá train wọ́n ń bá àwọn tẹ́ ń train ajá sọ̀rọ̀ ọlọ́run bá àwọn tó ń train ajá sọ̀rọ̀ ẹgẹ́ nìsín and at the same time o train ajá kò jẹ mọ́ òun fajá sínú ilé àbí tó bá train ajá ó lè jẹ́ pé báyà inú ọgbà kan ló fi kéde ló kó o sí ó ti yé nìsín bẹ̀tí nílé rẹ ànábìnrin ò gbọ́dọ̀ fi ajá síbẹ̀ báwọn àmàlẹ́ kò ní wọ inú ilé o ẹ̀wà nímọ̀ orin àwọn jùàlá lárúbáwá ní ẹ̀há wọn ọ̀kọ́ yín sẹ̀ríà lè ké oyin ẹ̀mọ̀ tẹ́ ń pè súnà ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ títí rẹ̀ ìdá ẹ̀mọ́ nínú ní Arabic education kì í ṣe Islamic education ẹ̀kà gbére lárúbáwá lásán èdè lábàá nǹkan ṣeré ẹgbẹ́ gbọ́jọ àwọn ará yòókù náà lọ wọ́n bá ní ẹ̀ṣọ́ náà bálabàlá náà lẹ́yìn kiri lẹ́ẹ̀ṣọ́ ìwọ̀n wá ní àdíṣẹ́ ànábì ọ̀fẹ́ ọ̀rọ̀bíìsì Buhari ọ̀rọ̀bíìsì àbúrírá ọmọ bú àwọn sàábà ànábì ta ní ọ̀tà ọ̀tà tá ń bí ọ ọmọ ìyá àdíṣẹ́ ànábì ò ní ìpele ẹlẹ́ẹ̀kejì táwa máa béèrè ẹ̀sìn wa ń bẹ ọ̀lẹ̀ mọ́kùnrin lẹ́yìn náà ọ̀rọ̀ táwọn sàábì wá sọ náà ń pè ní hasan ọ̀rọ̀ táwọn sàábà bá sọ wọn lè pọ́nà díṣẹ́ ànábì sàbí lọ́sọ́ kìí sànábì lẹ́yìn náà ọ̀lọ́ táwọn máa mú àwọn sálàf tí wọ́n bá sọ lẹ́yìn náà àwọn àfáà wa táàmà yìí pé mẹ́rẹ̀ẹ̀rin táà sọ kò sí tí wọ́n fẹ́ bá wa sọ tí wọ́n bá kọ tíra nǹkan mẹ́rẹ̀ẹ̀rin mú ìmọ̀ ọ̀sẹ̀ ẹ̀rí ẹ̀gbọ́n mínísì tíra àti ìran náà tábàtọ̀ pàápàá tó bí sí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ àwọn sàhábà àtọ̀rọ̀ àwọn sálàf tẹ́lá tó náà bá kọ àmọ́ ń lò láti wà gbọ́ yíwa a sì ní lú gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn toró náà ní lú pọ̀ mọ́ra wọn ẹ̀wọ̀n kírísẹ̀ gbogbo ẹ̀ làwọn kó sínú bíbélì dodo lónìí tí wọ́n ti rí nǹkan kan wọ́n tó ń yọ ọkàn kó náà tó fi mi ibẹ̀ Ọlọ́run sì tún sọ̀rọ̀ látara wọn dìísí everybody lọ́nà tí ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi pé ìwé ìlú lẹ́yà fi gbé sí ẹ̀gbẹ́ Al-Qur'an àdúgbò lọ́dọ̀ Ọlọ́run owó ìta sọ́lọ́ yìí ìdáhùn sọ fún yín ni pé ìdí tó fi ẹ́pẹ́ sí yín ni the best òun lọ́lọ́run ọba sí yàn ẹ̀yin ni Ọlọ́run sì jogún ilẹ̀ fún tí wọ́n bá wá ń darí ilẹ̀ tẹ́ ń bàjẹ́ nítorí pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà ò tí ì ṣetán Ọlọ́run ni tẹ́ ẹ bá ṣetán Ọlọ́run bá ń sàbí rẹ̀ ṣe ṣetán bọ́lọ́run ọba ṣe bẹ̀rẹ̀ sí máa gba ilẹ̀ fún wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa kàǹkà tí wọ́n ń kó Mẹ́kà wọ́n bọ́ Mọ̀dínà tẹ́ ń gba Mẹ́kà tẹ́ ń gba ilẹ̀ Lárúbáwá gbogbo ilẹ̀ Lárúbáwá pátápátá tẹ́ ń dé Egypt láfíríkà ń bè tẹ́ ń dé Libya tẹ́ ń wọ inú Nàìjíríà wa yìí lọ tẹ́ tó wọ inú China lọ mùsùlùmí tí ń bẹ China mùsùlùmí tí ń bẹ China kápá wẹ́ẹ́ ká mùsùlùmí tí ń bẹ kọ́ńtírì kọ̀ọ̀kan mùsùlùmí tí ń bẹ China wọ́n fẹ́ jẹ́ pé òun ni #1 country tá a ti rí mùsùlùmí tó pọ̀ jù máa dáríkà wọ́n ṣe jẹ́ 300 million plus yẹn ẹgbọ́n mílíọ̀nù síbẹ̀ wọ́n ju percentage wọ́n tó 10% ara China o ara China bílíọ̀nù ni wọ́n bóò làwọn sàbẹ́sẹ̀ dé China tí wọ́n tó wá lọ sínú Europe wọ́n dá Amẹ́ríkà Islam wọn ànábìdé ogun bẹ̀ nítorí pé òdodo ni ẹfún láàyè yọ́ lọ bẹ́ẹ̀ fún láàyè yọ́ lọ American Center ó ti wá ń sọ ní ìsẹ̀ pé nígbàtí ọmọ ibi 2050 lágbàá ọlọ́gbogbo aláwà lẹ́yìn gbà náà kò ní sí ẹ̀sìn kàkà tó lọ́mọ lẹ́yìn Christianity lọ́pọ̀ jù báyìí tóró ló kó ogun ayé sẹ́rú ló kó alẹ́rú tóró àwọn colonial master wọ́n fọ́ọ̀sì wa wọ́n tàn wá wọ́n lágbára wọ́n lówó wọ́n lò gbogbo ẹ̀ ṣùgbọ́n lónìí tí mo ń sọ̀rọ̀ tí ó bá fi di 2000 Islam ni wọ́n ń gbà jù báyìí kódà níbi tí Christianity ti wá àwọn èèyàn kó onú Christianity wọ́n dẹ̀ ń gba Islam wọ́n ń ta ṣọ́ọ̀ṣì fáwọn mùsùlùmí ẹlòmíì fẹ́ ra ṣọ́ọ̀ṣì ẹ̀ kó wọ́n fi ṣe léṣe rárá mùsùlùmí la fẹ́ tà fún wọ́n ń ta ṣọ́ọ̀ṣì sẹ́yìn òyìnbó ọ̀gbọ́rì gbé òótọ́ ló ń fẹ́
wọ́n ṣe ń rò tọ́ wọ́n gba Islam nígbà wọ́n ń pààyàn gáṣà ìgbà yẹn làwọn ìwà tó wọ́n gba Islam sí ẹ máa pa wọ́n àwọn sì máa gba Islam ẹ̀yin lẹ́ni wọ́n lọ máa pa wọ́n ní ilẹ̀ lágbára bí àwọn sì máa gba Islam nílùú tí a ti ń supply ọ̀daràn níbọn pé kọ́ máa pa mùsùlùmí àwọn wà máa gba Islam rọ́pò àwọn tó rí pásítọ̀ tó múyàwó ẹ̀ lọ pé òun á gba Islam ṣùgbọ́n Islam tó ń gbà ẹ̀ òun gbà torí àwọn ará gáṣà ni wọ́n sì máa dúró tà mùsùlùmí tó wọ́n fi kú wọ́n ò ṣe Christianity mọ̀ wọ́n á ní kí ló dé ó lóun wá kálọ̀mọ́ Ọlọ́run lóòótọ́ torí wọ́n sọ̀rọ̀ pé pásítọ̀ lòun ó yé o wọ́n á mọ́ fẹ́ mọ́ta lọ́mọ Ọlọ́run wọ́n gbà tó wá ti ń para àgáṣà tí wọ́n ti ń pa wọ́n bọ́ sí ń pa wọ́n tó bọ́ sí ń wọlé ní ẹ̀ lórí tó asùgbọ́n ọmọ wọn ni mo ní wọ́n kì bọ́ sí ń pa yín tó tẹ́ ń dìṣọ́ yín ẹ tó sọ pé Ọlọ́run tó yín ibẹ̀ lòun ti á gẹ̀ẹ́tẹ̀ pé ẹ̀yin yìí nìkan lẹ́mọ Ọlọ́run ẹ̀yin lẹ́mọ Ọlọ́run ń bọ̀ ọ̀nú ẹ̀sìn yín nìsín yàtọ̀ sí pé pásítọ̀ yẹn jẹ́ ẹjí mọ́ tó máa ń jà fẹ́ tọmọnìyàn ó lóun ti ń wá ó nítorí àwọn Christian ó ní ọmọ Ọlọ́run nísìnyí wọ́n sọ pé Jésù lùgbàlà nǹkan ẹjẹ́ àmì ẹlòkè kẹ́kẹ́ á lòun sí olùgbàlà tó kọ́ kàn ní rin wọ́n gbà ní Jésù kò bí Ọlọ́run bá kápá ọmọ Ọlọ́run Jésù wọ́n ń gbá ọmọ Ọlọ́run ní Jésù lọ́wọ́ ìṣẹ́ ọmọ tí ó dẹ̀ wọ́n lè rí kí jẹ́mọ̀ jálé yan lórí àbíkí ní ògbé ẹ̀mí àdúkọ́ sáàrà pa wọ́n ó lẹ́tẹ̀ sí gbé irinṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹ̀ máa àgbà èèyàn ọ̀daràn ẹ̀ máa gbà ẹ̀yìn tètè rẹ̀ sọ pé wọ́n ti kan Jésù má gbèlé bu ọ nígbà wa ya ọwá jíǹde ọ̀yẹ̀ṣẹ̀ àlóòkè kò fìgbà kan òfin òkè lọ́lọ́ straight kò fìgbà kan mú Ọlọ́run wọn máa ń kọ́ta lù wọn ọ̀pá wọn máa ń sọ́là bó wọn ọ̀kà má gbèlé bu wọn lẹ́yìn sóbi aláwọn àdàrú máa lójú ni àwa là ń sọ tọ́láìtì ń pa ànábì yìí ẹ̀yin gá tó gbọ̀ débi ànábì yìí ẹ̀ẹ̀mẹ́ ànábì yìí ẹwà lọ mú ẹnìkan tó ṣe kúndí nígbàyà ẹwà ní Jésù kí ni kúndí tí mẹ́gbàyà rẹ̀ ẹ̀tọ́ lọ mú kan bẹ́ẹ̀ dámọ̀ dáadáa ni irun gbọ̀n ní bẹ lágbọ̀n tiẹ̀ ẹ̀tọ́ lọ mú kan ó ti fáwọn gbọ̀n ẹwà mú ìtẹ́ mú mọ́ nù rẹ̀ àwọn dáná bíi ti àmọ́ oko ní píkṣọ̀ ẹ̀ sì lè rí píkṣọ̀ rẹ̀ rárá níta fi dámọ̀ láwọn ọ̀rọ̀ tó sọ́ọ́lẹ̀ àtàlì Qur'an subhana rabbika rabbil izzati amma yasifun